mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní láti ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV níbi tá a ti ṣe bẹ́ẹ̀ gbálẹ́gbọ́dẹ̀ múròyìn wá lọ́nà tí ó yà lárọ̀tọ̀ lórí ìkànnì àrólé bàbá 1010 TV mímọ̀ ṣe tàwa náà kan Elédùmarè ní ká mọ̀ kí ká sì mọ̀ kí ká mọ̀ fọpẹ́ fògo fìyìn fún ní gbogbo ìgbà a sì ń dúpẹ́ fún gbogbo ẹ̀ tẹ́jọ́ olólùfẹ́ wa náà o tẹ́ ń fi gbogbo ìgbà dúró tì wá lórí ìkànnì yìí ṣókọ mi ò sì wá yí padà àyànfẹ́ Elédùmarè ọ̀nà lè ní jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹ jẹ́ sáré sísọ lójú rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ oníròyìn náà. ẹ má gbọ́ ariwo ọjà rárá o ẹni tẹ́ ń bá nájà ní kẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ tẹ́tí sí ààrẹ Tinubu ló fèsì fáwọn gómìnà ilẹ̀ yìí ó ní kàn ṣe bẹ́ẹ̀ jẹ́ kí iṣẹ́ rere wọn ó fọhùn fún wọn lọ́dọ̀ àwọn ọmọlédè Nàìjíríà. Ìṣèjọba Tinubu kì í ṣe fún Yorùbá nìkan o tí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló wà fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re òun ló sọ̀rọ̀. Nínú gbogbo ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ òṣèlú APC àti PDP náà máa ń gbáradì fún màgòmágó ní ṣíṣe lásìkò ètò ìdìbò. Mojeed Dahiru òun ló ṣe àlàyé ọ̀rọ̀ o. Ó wá àwọn ikọ̀ ọmọ ogun orí omi ilẹ̀ yìí ti tẹ àwọn afurasí mẹ́ta tó jẹ́ ọmọ ẹgbẹ́ OPC tó ń ṣe bẹ́ẹ̀ kó ohun ìjà olóró ní ìpínlẹ̀ Bayelsa. Ó parí báyìí ọmọ orílẹ̀-èdè Niger ló ń ṣe bẹ́ẹ̀ wu ìwà ìgbésùnmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà tó sì ń dẹ́rù bà ọmọ orílẹ̀-èdè yìí pẹ̀lú aṣọ ológun ilẹ̀ yìí tá bá ní ọrùn rẹ̀ ọwọ́ ti tẹ̀ báyìí ní ìpínlẹ̀ Bauchi. Ọ̀rọ̀ mi ti di ìpínlẹ̀ Sokoto kò dín ní ènìyàn 11 tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí nínú ìkọlù tuntun nílẹ̀ èyí tí ikọ̀ àwọn agbésùnmọ̀mí tó ń ṣe sáwọn ènìyàn náà ní ìpínlẹ̀ ọ̀hún. Lórí ọ̀rọ̀ ti Fọganáísà èyí tí àwọn agbébọn ṣe bẹ́ẹ̀ yìnbọn pa ní ìpínlẹ̀ Ẹdó níṣẹ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn ènìyàn tí wọ́n hu ìwà náà. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹ má gbọ́ ariwo ọjà rárá o ẹni tẹ́ ń bá nájà ní kẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ tẹ́tí sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe bẹ́ẹ̀ gba àwọn gómìnà ilẹ̀ yìí nímọ̀ràn ó ní ká jẹ́ kí iṣẹ́ rere wọn kó fọhùn fún wọn fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà olóòwò àti ṣe bẹ́ẹ̀ gba àwọn gómìnà káàkiri orílẹ̀-èdè yìí nímọ̀ràn lásìkò àbẹ̀wò ọlọ́jọ́ méjì èyí tó ṣe sí ìpínlẹ̀ Katsina níbi tó ti ṣe bẹ́ẹ̀ sísọ lójú ọ̀nà èyí tó jẹ́ 24 kìlómítà pẹ́pẹ́ orúkọ rẹ̀ ní Eastern Bypass Road èyí tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Dikko Rada tó ṣe bẹ́ẹ̀ tó ṣe iṣẹ́ náà ní àṣeyọrí àtàṣeyè tí alákànṣepọ̀ kò tún wá tán síbẹ̀ níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló tún ti ṣe bẹ́ẹ̀ tó sísọ lójú ilé tí wọ́n pè ní Agricultural Mechanized Center ní fún ti àwọn ohun ọ̀gbìn ní ìpínlẹ̀ Katsina lásìkò ọ̀hún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ níṣe ló lu gómìnà ìpínlẹ̀ Katsina tó lù lọ́gọ̀ ẹnu ó sì gbóríyìn fún lórí iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun èyí tó ń ṣe yìí nígbà tí ó ń ṣe àlàyé ọ̀rọ̀ ó ní tó ń ti bí ìwà ìgbésùnmọ̀mí bó ṣe ń ṣe bẹ́ẹ̀ tó ń dín lọ́wọ́ ní ìpínlẹ̀ Katsina níṣe ni gómìnà Rada kò tún torí ẹ̀ kó dáwọ́ iṣẹ́ rere kó dá dúró ní ìpínlẹ̀ ọ̀hún ó ní níṣe ló tún gbájúmọ́ iṣẹ́ rere àti iṣẹ́ takuntakun tó ti mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Katsina ó wá rọ̀ gómìnà ọ̀hún pé ìwọ nìkan kọ́ ló wà nínú wàhálà àti làásìgbò tó ń kojú lọ́wọ́ nípa ètò ìgbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Katsina ó láàní dá ọ̀dá wàhálà rẹ̀ níṣe ni ìjọba àpapọ̀ ló tún ṣe bẹ́ẹ̀ ṣe ìkúnlọ́wọ́ fún ìpínlẹ̀ Katsina láti gbógun ti àwọn ọ̀bàyéjẹ́ tó jẹ́ agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà làárẹ̀ ló lo àsìkò náà láti gba àwọn gómìnà tó kù lórílẹ̀‐èdè Nàìjíríà níyànjú ó ní ẹ wò ó àwọn ọmọ orílẹ̀‐èdè yìí wọn yóò sọ tí ò bá yín lára mu lásìkò tẹ́ bá wà lórí àléfà ó ní ẹ̀yin ẹgẹ́ fìlà má wo bẹ̀ kẹ́ ẹ sì gbójú kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ kọjú mọ́ iṣẹ́ rere èyí tẹ́ yàn láàyò ó ní tíṣẹ́ rere yín tó bá ti ń fọhùn fún yín láàrin àwọn ọmọlédè Nàìjíríà ọ̀rọ̀ mọ̀ ti bùṣe ó ní ẹ jẹ́ kí ìfẹ́ àwọn ọmọlédè yìí kó wà lọ́kàn àyà yín ju ti ohunkóhun lọ ẹ sì má ṣe bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ara yín ju àwọn ọmọlédè yìí lọ ó ní tẹ́ bá ti ń ṣe gbogbo eléyìí ẹ gbàgbé tó bá kù tó wù kí wọ́n lè máa sọ nípa yín. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó tún ṣe ní àlàyé pé orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí ohun tó mọ̀
mìíràn tó ṣe pé ó ń jà rìnrìn tó sì ṣe àkóbá fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ní ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ àti ìṣẹ́ tí ń bẹ ní àárín àwọn ọmọ orílẹ̀-èdè yìí ó ní bẹ́ẹ̀ níjọba òun ti ń ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà láti wọ ojútùú sí ìṣẹ́ àtòṣì tí ń bẹ láàrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní tó ń jẹ bá ti pé olóṣẹ́ sẹ́ẹ̀sì mọ̀ pèsè ti bùṣe èyí ló sì fà á tá a fi lo ọ̀nà ọ̀tọ̀ báyìí ọ̀nà ìgbàlódé lórí ètò ọ̀gbìn orílẹ̀-èdè Nàìjíríà etí gbogbo ẹ̀ ó fi ṣe bẹ́ẹ̀ so èso rere ọ̀rọ̀ pọ̀ táàrẹ̀ Bọ́lá Ahmed Tinubu tó sọ ní ìpínlẹ̀ Katsina lónìí àmọ́ ṣe bẹ́ẹ̀ mú ìròyìn náà wá bí bá tó ṣe ń ṣe bẹ́ẹ̀ tẹ̀ wá lọ́wọ́ sí i. Ìṣèjọba Tinubu kì í ṣe fún ìran orílẹ̀-èdè kì í ṣe fún ìran Yorùbá nìkan o níṣe ló wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re lórílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ náà Abágùnkọ́lé Ọmọlúlú tó fi èsì sí ọ̀rọ̀ ẹni tó jẹ́ Sandra Duru lórí ọ̀rọ̀ tó sọ àti àfisùn tó fi kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ìṣèjọba rẹ̀ ó ń ṣe bẹ́ẹ̀ ṣègbè fún orílẹ̀-èdè ó ń ṣe bẹ́ẹ̀ ṣègbè fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ní pàtàkì jùlọ ó ń ṣe ègbè fún àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire tí kò sì ṣe bẹ́ẹ̀ ká gbogbo orílẹ̀-èdè Nàìjíríà nínú ìṣèjọba rẹ̀ nígbà tí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún tí wọ́n máa ń fèsì padà wọ́n ní kásà mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ tó sọ yìí kì í ṣe bó ṣe rí gan-an òun ló ṣe sọ yìí ó ní lóòótọ́ akíyọ àsìkíyọ àìlú ọlọ́dọ̀ ẹnu lórí pé ó ṣe bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ọ̀rọ̀ rẹ̀ lápá abìkan ó ní ṣùgbọ́n lórí èyí tó sọ pé níṣe ni ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó wà fún àwọn ọmọ Yorùbá nìkan ó ní ọ̀rọ̀ náà ó ní kò kójú òṣùwọ̀n tó kì í ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní kì í ṣe àwọn ọmọ Yorùbá nìkan ó ní ọ̀rọ̀ náà ní ìṣèjọba rẹ̀ ó ní ó wà fún bí kì í ṣe fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ń ṣe àlàyé wípé lásìkò ìṣèjọba àná tí ń ṣe Muhammadu Buhari ó ní gbogbo ìgbà tí fi ń ṣe bẹ́ẹ̀ tó ń gbé àwọn ìgbésẹ̀ tá a lè sọ wípé ó ń ṣe ègbè fún ìran Fúlàní ju àwọn tó kù ní orílẹ̀-èdè Nàìjíríà lọ ó ní a kò gbọ́ ariwo bẹ́ẹ̀ lẹ́nikẹ́ni kò sọ bẹ́ẹ̀ wípé níṣe ni Buhari ló wà fún ìran Fúlàní nìkan ó ní tẹ́ bá wá ń sọ báyìí nípa ti Tinubu a jẹ́ pé ẹ̀ ń ṣe àbòsí ẹ̀ sì fẹ́ káàrẹ̀ Bọ́lá Ahmed Tinubu kó ṣe bẹ́ẹ̀ ṣe jáwé olúborí nínú ètò ìdìbò ọdún 2027 kò sì ní bójúmọ́ táàrẹ̀ ò bá ṣe bẹ́ẹ̀ lu ọdún mẹ́jọ rẹ̀ pé lórí àlééfà torí wípé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́jà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń tó tí kì í sì ṣe fún àwọn ọmọ káàárọ̀ oòjíire nìkan ni ọ̀rọ̀ náà ò ní ó wà fún. ṣẹ́rí gbogbo ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ òṣèlú APC àtẹgbẹ́ òṣèlú PDP àwọn náà máa ń gbáradì fún màgòmágó ní ṣíṣe nínú ètò ìdìbò tí máa wáyé lórílẹ̀-èdè yìí Mọ̀jídì Dàhírù wọn ló sọ èyí di mọ́ ẹni tó jẹ́ àgbà ọ̀jẹ̀ oníròyìn lórílẹ̀‐èdè Nàìjíríà Mọ̀jídì Dàhírù ọlọ́mọ ṣàlàyé ọ̀rọ̀ lórí gbọ̀nmáwòrán AIT níbi tá ti ní ìtàkùrọ̀sọ lórí ọ̀rọ̀ òṣèlú orílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí akọni oníròyìn ọ̀hún tí ó mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ oní tó mọ̀ ní wípé tó bá ti ń di ètò ìdìbò kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà sẹ́dẹ̀gbẹ́ òṣèlú APC àtẹgbẹ́ òṣèlú PDP àwọn méjèèjì yìí ó ní wọ́n ti máa ń gbáradì láti ṣe màgòmágó èyí kí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti fi tọwọ́ bọ èsì ìdìbò òní gbogbo tí wọ́n sì ń ṣe yìí òní ṣe àkóbá fún ìṣèjọba rere lórílẹ̀‐èdè Nàìjíríà lópin ìgbà tẹ́ni tí ò bá kájú òṣùwọ̀n tó bá ti ṣe bẹ́ẹ̀ tó ti fi owó ra ìbò àbí tó ti ṣe bẹ́ẹ̀ lo ọwọ́ agbára kan lọ́dọ̀ àwọn àjọ elétò ìdìbò oní gbogbo eléyìí òní ṣe bẹ́ẹ̀ fa akúrẹ̀tẹ̀ fún ìṣèjọba rere lórílẹ̀‐èdè Nàìjíríà a sì ti ń gbìyànjú láti rí gbogbo nǹkan yìí ká yí padà sí ọ̀nà ọ̀tun òní ṣùgbọ́n gbogbo ìgbìyànjú náà òní kò tí ì jọ nígbà tí ó tún máa ṣe àlàyé ọ̀rọ̀ ó ní ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ní ọdún 2023 Peter Obi ó ní ó tún ṣe bẹ́ẹ̀ tó gbangba sùn lọ́yẹ̀ jùlọ ariwo rẹ̀ ó ní ó sì wà lóde báyìí gẹ́gẹ́ bí ọmọ tán sọ tí yóò jáwé olúborí nínú ètò ìdìbò tó bá di ọdún 2027 ọ̀rọ̀ pọ̀ tí Mọ̀jídì Dàhírù tó sọ nípa ẹgbẹ́ òṣèlú mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ sáré ṣe àfihàn fídíò rẹ̀ kí ó máa jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mi. In every election, you see the PDP, you see the APC, they all prepare to rig. They all prepare to subvert the process. Both parties. It is part of their campaign budget. As we are going to this election. The question now is who are rigged exactly. But we are saying we need a political party that will not get to power through rigging. You know why? When you get to power through rigging, you are going to satisfy the tendency that helped you to rig. There are people who enforce the rigging. They want a slice of the cake. Because the money you should have used to do for the general public,
you don't have to stress yourself. A fraction of it goes to 1 or 2 individuals that can guarantee you return to power through the same system. Those persons, in quote, with structure. So why do you have to now start paying school fees for orphans? So it becomes structure of corruption. Now I said the patronage system is corruption. And to fundamentally dismantle it, you must shift away from identity. It's very important. You must shift from identity politics. And it's the role of the political party to mobilize Nigerians away from aligning And their the political parties don't exist in Nigeria. That's and I'm the saying problem. it can come into existence. You see, we need to identify the problem. That's our job as pundits. We identify the problem so that those that want to do this will now say, okay, how do we go ahead? How do we go about doing this? So that you don't run a race and at the end of the day, you have a drawback. You see, you stand the risk, no matter how popular you are. If you run a race and people feel, for instance, that no matter how good you are, if a party wins, it will still be the same status quo. There will still be a party. I said this because look at what happened in 2023 again. Whereas Obi did not win the presidential election, the Labour Party came third in the national election, including the National Assembly. But can you tell me in the last 2 years, what distinguishes an average Labour Party MP from his PDP or APC counterpart? Can anybody tell me? Have you heard the caucus of the Labour Party, a party that was propelled to power by people power, coming on board to speak for the people, even in the midst of this misery we are facing? In fact, it is even the APC that fused into much of the opposition has come from within the APC. From within the APC. So you know why this is so? The structure upon which Obi ran fundamentally was also based on the old system. So that's why you produce people that we are largely voted for based on some level of local identities. And so they came on board to satisfy those identities. Ẹ káàbọ̀ padà. Ọwọ́ àwọn ikọ̀ ọmọ ogun orí omi ilẹ̀ yìí ló ti tẹ àwọn afurasí mẹ́ta tó ṣe bẹ́ẹ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ OPC èyí tí wọ́n ní wọ́n kó ohun ìjà olóró rìn lọ́nà àìtọ́ ní ìpínlẹ̀ Bayelsa. The Nigerian Navy ship NNS lábẹ́ Central Naval Command ti ìpínlẹ̀ Bayelsa onímọ̀mọ̀ ti fi ìròyìn náà léde wípé ọwọ́ ba àwọn ọmọ ẹgbẹ́ OPC mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n ń bí ìhámọ́ra ogun lọ́nà àìtọ́ tí wọ́n sì ń kó ìbọn rìn láì ní ìwé òfin tó dè wọ́n tí ó ṣe bẹ́ẹ̀ ṣe gbè fún wọn láti máa kó ìbọn rìn ní ìpínlẹ̀ Bayelsa nígbà tí ikọ̀ Navy tí wọn yóò máa ṣe àlàyé bí ọwọ́ ti ba àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún wọn ní orí omi ní ìpínlẹ̀ Bayelsa ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe sọ bímọ wípé arákùnrin kan láàrin àwọn ènìyàn ọ̀hún ó ní ọkọ̀ ojú omi èyí tí wọ́n fi ń pa ẹja ní orí omi ọ̀hún tó sì kó àwọn OPC méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó kó wọn tira èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ẹ̀ṣọ́ aláàbò fún àwọn ènìyàn ọ̀hún ó ní wọ́n yìnbọn ní kíkankíkan ní orí omi láti fi lè lé àwọn apẹja tó kù ní orí odò kí wọ́n lé wọn tèfètèfè káwọn bá lè rí ẹja tó pọ̀ kí wọ́n bá lè rí pa ní orí omi ọ̀hún. Ìròyìn náà tó dé ti ìgbọ́ àwọn ọmọ ogun orí omi ó ní wọ́n fi pa kìtìmọ́lẹ̀ láti ṣe bẹ́ẹ̀ lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ kan tó fi páńpẹ́ òfin gbé àwọn ènìyàn ọ̀hún méjì wọ́n jẹ́ ikọ̀ ọmọ ẹgbẹ́ OPC ní ilẹ̀ káàárọ̀ òjìrè mayo wọn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fa àwọn ènìyàn náà lé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ níbi tí wọ́n ti ń ṣe ìwádìí lórí wọn àti pé wọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé níbo ni wọ́n ti rí ìbọn àti bó ni ìbọn ṣe dé ọwọ́ wọn lópin ìgbà tí wọ́n sì ní ẹ̀rí máa jẹ́ mìíṣó lórí pé wọ́n lè máa lo ìbọn gẹ́gẹ́ bí ènìyàn pàtàkì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó mà ti wá parí báyìí o. Ọmọ orílẹ̀-èdè Niger òun ló ṣe bẹ́ẹ̀ gbé sùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà báyìí tó sì ń ṣe bẹ́ẹ̀ dẹ́rù bà àwọn ènìyàn tó tún ṣe ìkọlù sí wọn ní ìpínlẹ̀ Bauchi pẹ̀lú aṣọ ọmọ ogun ilẹ̀ yìí. Ọmọ orílẹ̀-èdè Niger ìtàn pé orúkọ rẹ̀ ní Jibrin Ali ètò wá láti agbègbè tó pè ní Zandra ní orílẹ̀-èdè Niger ọ̀hún ó ní ọwọ́ bà ní ìtòsí Yankari Game Reserve ìjọba ìbílẹ̀ Alkeleri ní ìpínlẹ̀ Bauchi nínú àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún SP Ahmed Wakili ó sọ dímọ̀ wípé níṣe ni arákùnrin ọ̀hún Jibrin ó ti ń wu ìwà ìgbésùmọ̀mí láti ọjọ́ tí ó ti pẹ́ pẹ̀lú bó ṣe fi inú igbó kan tó fi ṣe ibùba rẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ fi orí mù sí kó tó di pé àwọn ènìyàn
ní agbègbè náà wọ́n ṣe bẹ́ẹ̀ pé ikọ̀ àwọn ọlọ́pàá láti ṣe àbẹ̀wò sí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ báyìí ni àwọn ọlọ́pàá náà ṣe bẹ́ẹ̀ tán ta mọ́ra láti lọ ṣe àbẹ̀wò sí inú igbó tí arákùnrin Jibrin Ali èyí tó wà yìí níṣe ni wọ́n bá aṣọ ọmọ ogun ilẹ̀ yìí ní ọrùn rẹ̀ èyí tí wọ́n bí léèrè ọ̀rọ̀ tó sì ń ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ẹ́ níṣe náà sọ díẹ̀ wípé ó ń ṣe bí ayédèrú ọmọ ogun ilẹ̀ yìí pẹ̀lú ìbọn lọ́wọ́ rẹ̀ tó sì ń dáhùn ènìyàn lọ́nà tó tún ṣe bẹ́ẹ̀ wu ìwà ìgbésùmọ̀mí tó ń gba owó ní ọwọ́ wọn àti jíjí àwọn ènìyàn gbé ní ìpínlẹ̀ Bauchi. Wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ṣùgbọ́n níṣe ni kò mọ̀ rí ọ̀rọ̀ kan tó ṣe kókó tí ó rí sọ lẹ́nu rẹ̀ èyí tí wọ́n fi ní ó wà lára àwọn ọ̀daràn paraku tí wọ́n ti da ìpínlẹ̀ Bauchi wọ́n ti ń dá láàmú fún ìdí èyí wọ́n ti fi sí gbàgà àtìmọ́lé báyìí nígbà tán ní ìwádìí yóò máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Sokoto kò dín ní ènìyàn 11 tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí nínú ìkọlù tuntun tó wáyé ní àná òde yìí tí ń ṣe ọjọ́ kejì nínú oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí ní nǹkan bí dédé aago 8 àbọ̀ àṣálẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lábúlé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n pè tó wà ní ìjọba ìbílẹ̀ Gbadabawa àti Sabombiri ní ìpínlẹ̀ Sokoto. Abúlé tá kọ́kọ́ pè ní Satiru ó ní wọ́n ti ṣe ìkọlù láti ṣekú pa ènìyàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú abúlé ọ̀hún kó tó di wípé wọ́n sì yanyan gan wọ́n sì kọrí sí ibi tí wọ́n pè ní Kunkurus ní ìpínlẹ̀ Sokoto yìí bákan náà níbi tá ti ṣekú pa ènìyàn kan ẹ̀sìn òǹkà rẹ̀ ní 6 ènìyàn tó ti jáde láyé báyìí nígbà náà ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ tá tún sì yan tán mẹ́họ̀ tí wọ́n tún kọrí sí agbègbè tá pè ní Shadawa ní ìjọba ìbílẹ̀ Sabombiri níbi tá tó ti ṣekú pa ènìyàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń ké ènìyàn náà tó fi jẹ́ 11 láàrin ọjọ́ kan ṣoṣo ní ìpínlẹ̀ Sokoto nígbà tí ìròyìn dé ti ìgbọ́ ikọ̀ ọmọ ogun Operation Fasanyaman àti àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò civil defence pẹ̀lú àwọn ọlọ́pàá wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bí ọmọ akin wọ́n ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ṣùgbọ́n níṣe ni ìfẹ́ àfẹ́wé àwọn oníṣẹ́ láabi báńdíìtì ọ̀hún náà ti ṣe bẹ́ẹ̀ júbà ìwòrò tó ní kúlùkù sì ti bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kó tó di pé ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí wọ́n dé síbi tí ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ àmọ́sá o àwọn ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí àtàwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù ni wọ́n ṣe ní àlàyé pé wọ́n sì wà ní ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ láti lè dènà irú rẹ̀ kó má bàa tún wáyé lásìkò tá a wà yìí. Ní ìpínlẹ̀ Edo láti mú ìròyìn náà wá wípé àwọn agbébọn kan náà ṣe bẹ́ẹ̀ yìnbọn pa fọganáísà kan lọ́sàn-án gangan níta gbangba lásìkò tó wà lẹ́nu iṣẹ́ rẹ̀ níṣe ni àwọn agbófinró ìpínlẹ̀ ọ̀hún náà ti fi ohùn léde wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn o lórí àwọn ènìyàn tí wọ́n wu ìwà burúkú ọ̀hún gẹ́gẹ́ bá a ṣe ti mú ìròyìn náà wá lóòrọ̀ yìí òṣìṣẹ́ àtúntàyàṣe tí ó ń jẹ́ fọganáísà ètò pé orúkọ tiẹ̀ ní Bóyò ni wọ́n ṣekú pa ní òpópónà Warike Auchi ní ìjọba ìbílẹ̀ Esako ní ìpínlẹ̀ ọ̀hún ní nǹkan bí dédé aago 4 ìrọ̀lẹ́ òun náà lá ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé tí àwọn olùgbé agbègbè náà tí wọ́n ṣe ni wọ́n sọ di mímọ̀ wípé àwọn agbébọn ni wọ́n sọ̀kalẹ̀ májá méjì láti orí ọ̀kadà tó sì súnmọ́ arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Bóyò yìí lásìkò tí ó ṣe bẹ́ẹ̀ tó ń sinmi lọ́wọ́ lẹ́yìn tó parí iṣẹ́ tó ṣe tó sì ń rẹjú ibẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ yìnbọn lù ú lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó di wípé wọ́n gun orí ọ̀kadà wọn padà tí wọ́n sì bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n sá lọ láti ìgbà náà ó ní ìbẹ̀rùbojo ló ti wà ní agbègbè tó pè ní Warike Auchi yìí ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Esako ní ìpínlẹ̀ ọ̀hún níbi tó sì ti ṣe ní àlàyé pé àwọn agbófinró wọ́n ti ń ṣe ìwádìí lórí àwọn ènìyàn tí wọ́n wu ìwà ìṣekúpani ọmọ tó jẹ́ àtúntàyàsí ọ̀hún. dídùn kọ́pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge màgẹ́ ẹ má jẹ́ kí fìlà wa kọjá ìpéǹpéjú tó bá ti ń kọjá bẹ̀ wọn a máa bi ní léèrè pé baba sí ò sí nǹkan wọn ò ní bi á léèrè pé baba sí ò sí nǹkan láṣẹ lọ́wọ́ Elédùmarè yóò máa sẹnu mi ní dédé síbí fún ti àsìkò yìí oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá mi jẹ́ mo kí n pé ẹ kú àìbínú Elédùmarè yóò máa fìfẹ́ hàn sẹ́ni kọ̀ọ̀kan wa ní gbogbo àyè tó wù ká lè wà ìròyìn mi ò jù báyìí lọ á tún máa pàdé láyọ̀ àti àlàáfíà ó dàbọ̀ o. Za ku yi murna dan kallo Bola Ahmad dan baiwa dan shi baya gaugawa kafafu domin tsaiwa in ka ji rugum sai tsawa turanci ko turawa gyara zabi dan kowa ba ma shakka lallai ba ma shakkar yan ganye duka dauka mu fade duka dauka saulaye sai mi marka sai tun kauce obe baya olore tuyen
Obasanjo, Bola Aṣíwájú. Òmùlógún, òmùlógún, Aṣíwájú. Òmùlógún, òmùlógún, Aṣíwájú. Olórí olóòótọ́, olórí dùnyìgì, olórí dùnyìmọ̀, olórí aláàánú. Aṣíwájú níyànjú, àwa ọlọ́tẹ̀ dààmú. Aṣíwájú dùnú ṣe, ọlọ́tẹ̀ níṣẹ́ dùnyí. Ìwé àwọn ọlọ́tẹ̀, ìwé àwọn ìṣèbàjẹ́, ìwé àwọn ẹlẹ́jẹ̀, ìwé àwọn alábòsí. Olórí ìhìn rere, olórí tí ń ṣe rere, olórí tó fi wá péré. Aṣíwájú tó fi wá péré, Jagaba tó fi wá péré. Yarabawa Hausawa, na ce Asuwaju tutayin mata. Na ce Asuwaju tutayin mata. Wasu sun sau mota kanta. Asuwaju tutayin mata. Ka biyo su jirgi mai mota. Asuwaju tutayin mata. Da fito na kwarai baya tabta. Asuwaju tutayin mata. Jagaba cancanta. Asuwaju tutayin mata. Ke kadai tayar mota.